èèyàn kúkú ní gàgàgà síra rẹ̀ kó gbàgbé alárọ̀ bí ọba tó dá sáyé adániwáyé àfẹnimọ̀la àìkìkì tán àìyìnyín tán ọba akọ́dá ọba àṣẹdá ṣèbí wọn lọ́ba tó tókì tó faramọ́ kákì subhanaka rabbil haqi tabaraka mọ́lá kálíkì a'udhu birabbil falaki min sharri kulli kálíkì mo ṣe tó tó ọlọ́run ọba la fi ń kí ọba tó tóbi jù tó ga jù ní kíkí kábíyèsí ọlọ́run ọba ó tó kí àti báwa la ni mo ń kí ngode Allah seriki salamu aleikum o aji shakiru wa rahmatulahi wa barakatu onílọ́jọ́ bí rẹ ojíire bí ojíire Àyìndé Màgàjí náà ni mo ń ké sí. Àti dá ọjọ́ òní ọjọ́ ti pé o àti dá ìgbà pé òní lọ́jọ́ bí rẹ̀ kò mà ní dọjọ́ ẹkún ọlọ́jọ́ bí okó oríire ní ìwọ mà ti mọ́jọ́ níjẹ ọpẹ́ fẹ́lẹ́dùmarè ọba làrọ̀ bí ọba tó dá ọ sí ìgbà ọdún kan ni bọ́wọ́ lùgbọ́ kojú ire nígbó. Bó wá fẹ́ mọ́jọ́ kò jíire bó wẹ́ mọ́ kò jíire ló pọ́lé ń bá wá fẹ́ mọ́jọ́ kò jíire ní sáré bí Aláyìndé bá ti jíire ṣe bá bùṣe torí ẹ̀ mọ́ ti jíire ló pọ́lé àti ìrúbòjò ti jíire ní sáré ǹjẹ́ ta ni mò ń pọ̀ rí o Àyìndé Màgàjí náà ni ọkọ Mọ́dásọ́lá bàbá Títílayọ̀ Títílọpẹ́ ọmọ Bọ́láńlé bàbá Adébọ́lá ń wo kì í Abíọ́lógún ẹ̀rù o Àyìndé mo ní ń wo kì í Abíọ́lógún wọ̀fà olólùfẹ́ rẹ̀ Mọ́dásọ́lá aya rẹ̀ lónìí kì í ọdúnlé bàbá tó bí ọlọ́mọ ǹbá jẹ́ ń ṣe kíyà o kí mú ọ̀rẹ́ lù bàbá tó bí ọlọ́mọ yáyẹlé o Àyìndé jáyẹlé bàbá tó bí ọlọ́mọ ṣèbí wọn lọ máa rómi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ ọmọ Èkó akété ìlú alàgbà lúgbó mi ẹni tó bá rè lo Èkó tí ó gbọ́n tó bá rè lo òyìnbó kò lè gbọ́n mọ́ afẹ́fẹ́ tó nípọn níbẹ̀ nígbè bí okun ti yín fàájì tó nípọn níbẹ̀ bí ọ̀sà ẹ̀yin lọ máa fíjú wọjà máa ń gbẹ́ndẹ́kẹ́ ọ̀bùn wọjà wá pa sí ọ̀ṣọ́ ọ̀bùn sí ọ̀ṣọ́ nírẹ̀rù àfíjú wọlé Àyìndé ilé tí òdìlé owó nílé ìbàbá tó bí ọlọ́mọ ọ̀nà tí orin odò náà là àpótí tí ò fi jò kó odò wọn akunlẹ̀ bọ̀ wà pẹ́ láyé bí mo pa ṣe ń pẹ́ láyé o àdàgbà ohun nítòsí wà á dàgbà wà á dògbò ikú òjijì nípa ọ wà gbélé ayé ṣe ń re ikú tó bá kú ọ̀tàrí àgbà kú àrùn tó bá rùn ọ̀tàrí àgbà rùn ikú àdìkú ọ̀tá àrùn àdàkùn òdì wà á gbẹgbẹ́ pé wà á lálùyọ wọn ò nífẹ̀ẹ́ gbà fún ọ̀run ló ń jẹjẹ lọ́la ṣe Èdùmàrè happy birthday to you.